Ẹ káàbọ̀ sí ìròyìn àṣà Yorùbá TV níbi tí a ti ń sọ àwọn ìròyìn tó jẹ́ ojúlówó. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ lórí ìkànnì yìí, a ò ní bá yín sọ àwọn ìròyìn tí kò kìí ṣe òtítọ́, àwọn ohun tó ń lọ ní orílẹ̀-èdè wa tí a lè fi kọ́gbọ́n àti oríṣiríṣi àṣírí ló wà nínú fídíò yìí. Ẹ bá mi like, comment, share, subscribe. Ẹ jẹ́ ká jọ wo fídíò yìí. Congratulations and jubilation. Oh, celebration to Governor Adeleke. Hey, congratulations and jubilations. Celebrations to Governor Adeleke. Welcome, Governor Adeleke. Welcome. Hey, Governor Adeleke. Ẹ káàbọ̀ yìí tí o bá wí ẹ káwọ̀ ẹ̀ka ṣẹ̀ka lẹ́kú dédé àsìkò yìí. According to the time tí ṣòyí bàbá yín a kú oríire. Topic tí mo fún ṣòyí kọ́ ló yẹ kí n fún. Ẹnìkan ti comment sí comment section ló ní níjọ́ kan tí mo ju fídíò rẹ̀ bí last week. Ó ní mi mọ topic mo máa ń fún fídíò ní topic because mi mo máa ń ṣe kàrámọ̀ fídíò bí a tó yẹ àwọn fídíò lè ṣe kí ní views púpọ̀. Now Governor Adeleke ó dúpẹ́ lọ́wọ́ Tinubu, ó tún wá endorse Tinubu. Mo wá fẹ́ ká kọ́ àwọn ọgbọ́n àti ẹ̀kọ́ kọ̀ọ̀kan lára nǹkan tó ṣẹlẹ̀ nínú ìbò Ọ̀ṣun state yìí. Ìbò Ọ̀ṣun state yìí ó prove wípé Yorùbá kò sí ẹ̀yà tó dàbí ẹ̀yà Yorùbá. Tí Yorùbá bá ń bẹ ṣe lọ́wọ́lọ́wọ́ Ògún gbọ́, inú àwọn olóríire tọ́lọ́run ń yọ́nú sí lọ́wọ́lọ́wọ́ ló wà. Tí Yorùbá wá bá wá kẹ̀yìn sí ẹ, kò sí ẹni tó lè wẹ̀ nínú àwọn ìran tó ń ṣorí burúkú lọ́wọ́lọ́wọ́, òun lonítọ̀hún wà. Yorùbáwùyí lórúkọ mi. Ìbò Ọ̀ṣun yẹn tí wọ́n bá halẹ̀ mọ́ Yorùbá pé Yorùbá wo minority ni yín tó má fi máa ṣe ìhalẹ̀ mọ́ Yorùbá. Ìbò Ọ̀ṣun yìí mi mọ̀ bẹ́yìn ṣe rí o, ṣùgbọ́n èmi mo rí many things, mo rí many different things, many ẹ̀kọ́ ni mo rí kọ́ níbi ìbò Ọ̀ṣun yìí. Wọ́n fẹ́ kájọ farabalẹ̀ kájọ wò á kú wíkẹ̀ndì. Mo pé wíkẹ̀ndì aláyọ̀, wíkẹ̀ndì alárinrin, wíkẹ̀ndì tó prove power tó wà in unity, weekend tó prove ìjẹ́ Yorùbá, ìjẹ́ ìran tí wọ́n máa ń pè wá kó tó di pé wọ́n sọ wá di bọ́ọ̀lù táyé ń gbá, tó ń gbá wa sọ́ọ̀tún, 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 tó ń gbá wa sẹ́yìn. Mo kí ẹ̀yin tẹ̀ ń kí mi ẹ̀ka lẹ́kú dédé àsìkò yìí. According to the time tí ṣòjì bàbá yín, èyí ni 16th of August 2026. Governor Adeleke, congratulations once again. Ẹ ká ṣe pápápá a ṣe máa ń ṣe ní pápá. Mo kọ́kọ́ fẹ́ bẹ̀rẹ̀ láti tó bá jẹ́ alágbára. Ẹ̀rọ Àríkẹ́ náà ti sọ̀rọ̀ o. Mo fẹ́ pí Ẹ̀rọ Àríkẹ́ ọ̀rọ̀ tó sọ lẹ́yìn ìdìbò, yìí tó sọ ní pé wọ́n interview ọ̀tọ̀ ni, yìí tó ń fún ara rẹ̀ tó dúró tó sọ, máa play fún yín. Máa play àwọn kọ̀ọ̀kan àwọn mistakes Baba Ahmed Tinubu, Àkànbí ọmọ olódòdẹ. I wish this video will get to you. I wish you will learn from this. Àwọn mistake kan àti pé à ń bọ̀ ṣe. Baba Tinubu bẹ́ẹ̀ ṣe gàǹgà tẹ́ góńgó tó tẹ́ bá ṣerú mistake yẹn. Yorùbá wọ́n máa rò lẹ́ẹ̀mejì kan tó dìbò fún yín. Baba Tinubu bẹ́ẹ̀ a ṣe nífẹ̀ẹ́ yín tó nílẹ̀ Yorùbá, tẹ́ bá ṣe àwọn mistakes yẹn Yorùbá máa rò ní ẹ̀ẹ̀mejì kí wọ́n tó dìbò fún yín. Mo fọlọ́run bá búra. Àkànbí má ṣe mistake yẹn o, má try láti ṣe irú mistake bẹ́ẹ̀ yẹn o. Ẹ ká kọ́ lọ sọ́dọ̀ Ẹ̀rọ Àríkẹ́. Before that, let me quickly add this. Ẹ bá wà lórí TikTok, tó bá fẹ́ wò ẹ máa bọ̀ lórí YouTube wa Yorùbáwùyí. Excuse me, ó kọ́ tẹ́ fi ń wò mí yẹn náà lè máa fi wò mí lórí YouTube. Ẹ wo page mi lórí Facebook 2 days ago. Mo post mo wá ní Tinubu and Adeleke will come together.
ẹ̀rọ Àríkẹ́ will still ṣege politics. Yorùbáwùyí lórúkọ mi. Mo wá fi déètì sí, déètì wo lẹ́rí tí mo fi sí? Déètì wo lẹ́rí tí mo fi sí? Tó lè jẹ́ kí n fi rí síbí kẹ́lẹ́ bá a rí pé mi ò ṣẹ̀ṣẹ̀ post ẹ̀. Mo fẹ́ kẹ́ kọ́ ọgbọ́n lórí post yìí náà ni o. Déètì wo lẹ́rí tí mo fi sí? Tinubu and Adeleke will come together. Ẹ̀rọ Àríkẹ́ will still ṣege politics. Yorùbáwùyí lórúkọ mi. Today is 14th of August 2026. August 14th, thank you, Yami. Ogbo atọ yín o. Now, ọ̀rọ̀ tí mo sọ it was 2 days ago. Lẹ́ni nísìn, Tinubu àti Adeleke ọ̀rọ̀ tí mo sọ ti wá sí ìmúṣẹ. Tinubu àti Adeleke ti papọ̀ nísìn. Ṣé ẹ̀rọ Àríkẹ́ tó wá rí ṣege politics báyìí àbí kò rí ṣege politics? Ibi tí ẹ̀rọ Àríkẹ́ bá wà báyìí torí content tí wọ́n ti ṣe fún ẹ̀rọ Àríkẹ́ lórí íńtánẹ́ẹ̀tì àtòrí Facebook o, àwọn content creators gbogbo ń sìn ẹ̀rọ Àríkẹ́ ni wọ́n ń jẹ́ àfẹsí káwọn èèyàn má ṣí page tí wọ́n máa pè ní ẹ̀rọ Àríkẹ́. Àfẹsí kíkiri yẹn má kó bá, even though she has come out, I will play her video, but now what I want you guys to learn, tí o bá ń bá oníkíní ńlá bá ń bá ní sùn, a máa ń kíkú iṣẹ́ ni. Mi ní kí èèyàn kí èèyàn dìdì rìn. Bẹ́ẹ̀ irú ẹ̀rọ Àríkẹ́ tí ó bá sí nǹkan tí ó bá nídìí, obìnrin ò kí ń jẹ́ kúmólú. Tí wọ́n dẹ̀ sí nǹkan tó ṣe ẹ̀ṣẹ́ ẹ̀ náà ò déédéé iṣẹ́ lásán. Èmi ó send fídíò ẹ̀ kan sí mi tó ti accuse Adeleke family. Tó dẹ̀ ní kán bọ́tà kan búra before kó tó wá ya wèrè sórí internet. Yes, frustration, depression can make you do what you don't expect to do. Yes. Now, Tinubu àti Adeleke nísìn, wọ́n ti papọ̀. Adeleke wá ń campaign fún Tinubu. Ibẹ̀ mo fẹ́ kẹ́ mú Yorùbá jáde o. Nígbà tí Tinubu ń contest fún presidency lákọ̀ọ́kọ́, Ṣèyí Mákindé ó wà nínú PDP. Ṣèyí Mákindé wá interview ẹ̀ pé ta ló ṣiṣẹ́ fún. Ó ní I am a Yorùbá man. Ó ní Tinubu lòun ṣiṣẹ́ fún. Ohun tí wọ́n ń pè ní Yorùbá, ó ní mo fi hàn yín yìí o, kí àwa tá a dé nísìn ká má bà tó ń jẹ́ Yorùbá jẹ́. Yorùbá máa ń lòsò ikùn wọn máa ń dọ̀bálẹ̀. Ṣèyí ó ṣiṣẹ́ fún Tinubu. Ṣèyí was in PDP, that's Ṣèyí Mákindé. Tinubu APC. Ṣèyí is in PDP, right? Now, Adeleke wà nínú akọ́ọ̀dù. Ó ti wá campaign fún Tinubu lẹ́nu. Bẹ́ẹ̀ tó lọ síbẹ̀ ẹ̀ka kọ́ lọ sọ́dọ̀ ẹ̀rọ Àríkẹ́ náà. Ìfẹ́ kí ọ̀rọ̀ ti ẹ̀ fẹ́sà ṣe pápápá ní kí lè bá gbé àwọn fídíò tó bẹ́ sọ nípa ilẹ̀ Yorùbá jáde. Ẹ káàárọ̀ mọ́ o, kí gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà, mo sì kí nílé lókè lẹ́yìn odi, mo sì kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ní ìpínlẹ̀ Ọ̀ṣun, èyí Afẹ́nifẹ́re, mo kí yín, ẹ ṣeun wa, ojú òní tì yín, ẹ̀yin tẹ́ dìde lánàá, tẹ́ tẹ̀bù fún bàbá wa Muyideen Oyèbámíjí aṣíwájú nǹkan mi gọ̀fúnà, mo kọ́ ọba, mo kí jòyè, mo ká àfà, mo kí ẹlẹ́sìn babaláwo, mo sì kí pásítọ̀, ojú òní tí ọ̀rọ̀ yóò ní dájú o. Ọ̀rọ̀ awuyewuye tó lọ ní ìgboro ti káàkiri ayélujára náà ni mo fẹ́ yẹ̀nà mẹ́rin. Nísìnyí báyìí bí ti mọ̀ nínú bọ́rọ̀ politics bí ti mọ̀ nínú tẹ́tẹ́ ni ẹni tó lọ́ba ló jẹ ni. Nígbà àkọ́kọ́ tá a dìbò tí bàbá wa Alhaji Isiaka Oyètọ́lá àti Nurudeen Dautu tí wọ́n jọ díje àwọn ọmọ Adeleke ni mo wà tí mo dúró fún ọ dáadáa táwọn náà tí mo ní lè sọ pé èdúró fáwọn tó nígbà tó yá abánábàbọ̀ Nurudeen Dautu alulẹ̀ nígbà náà bàbá wa Oyètọ́lá wọn ni wọ́n ṣe gọ́fúnà èrò bí bóyá wọ́n lépa mi kápẹ́ àápàlágbájá àámúlágbájá àápàlágbájá kò sí òun bẹ́ẹ̀ sí àwọn mọ̀ pé mo tún lè darapapọ̀ mọ́ wọn kí n tún bá wọn ṣe iṣẹ́ ní ìsìn báyìí Ọlọ́run ní bá dáadáa gbogbo wa jẹ́ gbogbo ẹ̀yin ọmọ
tẹ́jọ́ mẹ́fìsì ẹ̀dá kò ní bí tí máa ń jẹ́nu ẹ̀sọ̀kan apẹ́ bí tí máa ń jẹ́nu kò sí láyé yìí tẹ́tẹ́ ni òṣèlú tẹ́tẹ́ lọ́sẹ̀lú olóṣèlú ọmọ ìbúra wọn PDP yóò bú APC yóò bú PDP bá ti di ìtìmọ̀jẹ́ náà tó lọ́ba wa ló jẹ tọ́lọ̀ ní ìsìn báyìí bàbá wa mọ̀lẹ́wò dídò ìbá mi jẹ́ aṣáájú kọ́bíkọ́ fún kò lè sọ̀rọ̀ etí nù torí ó ti sànábì kan bẹ́ẹ̀ náà rí kò lè sọ̀rọ̀ etí nù gbogbo wa bá ti ti nífẹ̀ẹ́ rẹ̀ ìfẹ́ rẹ̀ ò bá dá o lẹ́mìí wa o wàhálà dìbìdìbì la wa o lẹ́yìn mọ̀lẹ́wò dídò ìbá mi jẹ́ aṣáájú dìbìdìbì la wa lágbára lọ́wọ́ náà lágbára lọ́wọ́ náà máa ṣègbọ́ fún náà nípínlẹ̀ Ọ̀ṣun ṣùgbọ́n náà bíkà rọ́bìlì sáàtì àwọn ẹ̀yà sí wọn náà asàlámù aláìsẹ̀rí alhamdulillahi rabbil alamin gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ olólùfẹ́ wa àtọ̀tá wa àtọ̀rẹ́ wa ẹ ṣeun ojú òní tí ó lọ fún mi. ẹ̀kọ́ wo ni ẹ rí kọ́ níbẹ̀ yẹn gẹ́gẹ́ bí ọmọ Yorùbá? ṣé tí mo ń ṣe yẹ pé mo ò ṣẹ̀fẹ̀ mo fẹ́ ká kọ́ ẹ̀kọ́. ẹ̀rọ àríkà sọ pé òun ti ṣiṣẹ́ fún gọ́vnà Adeleke yìí rí òun ló ṣòfin mi àti wípé no permanent friend kì í ṣe pé politics nìkan o nínú ayé kò sí ọ̀rẹ́ kò rí kò sùn ọ̀rẹ́ tí ò bá rí mi kó lọ sùn and no permanent enemy. ẹ̀rọ àríkà ti torí Adeleke gbójú bírí ṣùgbọ́n wá jàlájà fọ́jú nítorí pé ó wà disappointed lèbi tí wọ́n sọ fún yín pé èèyàn kò lè disappoint me because I never appointed you. ó gbé gbogbo ọkàn ẹ̀ sí èèyàn ó náwó ó nọ́ra ó bìlífì pé orí ibi tóun wà yẹn o tó máa ti ṣiṣẹ́ fún wọn o wọ́n máa tó máa ti wọlé ó dàgbà tó wà nínú àwọn ìwé múlẹ́rú tán fún àwẹ̀ Bible wípé ara àwọn ẹrú tí Joseph túmọ̀ àlá fún nígbà tó jáde ọba ní ẹ̀pẹ́ àwọn méjì ló lálà ìkan lálà pé òun gbé èso sórí ẹyẹ ń ṣàjẹ ìkan lálà pé màálù tínrín ó ń gbé màálù tó sanra mi ìtọ́jú pé òun gbé èso sórí pé ẹyẹ ń ṣàjẹ yẹn Joseph túmọ̀ àlá yẹn fún wípé ọba máa ránṣẹ́ pé wọ́n dẹ̀ máa bẹ́ orí ẹ̀ and it happened according to history tán fún wa nínú Bible. ìtọ́jú sọ pé òun lálà pé màálù kan ó ń gbé kan mi kíní kan òun fífe fún ọba lómi Joseph sọ wípé òun àtọba wọn á jọ padà jẹun papọ̀ nínú Bíbélì. ìgbà tí yẹn wá ń jáde wọn ní Joseph sọ wípé bó ṣe ń lọ yìí o má gbàgbé mi o. wọn ní Jehovah wá mèkì ọkàn yẹn kó gbàgbé Joseph for another 12 years. mo fẹ́ kí èmi àti kọ́ ẹ̀kọ́ never put your mi gbọ́ English o ẹ má gbé ọkàn yín wípé oore tí mo ẹ̀rọ àríkẹ́ ò ṣoore fún Jackson pàtó ń kàmpéènì fún ẹ̀rọ àríkẹ́ ṣe business ni ó wá fail ó kówó kalẹ̀ ó rán àwọn kan ní hajj ó fún àwọn kan ní Mecca ó rán àwọn kan ní ó fún àwọn kan lówó ó fún àwọn kan ní màálù bóyá jẹ́ pé bó tẹ̀ ṣe lówó tó yẹn àwọn owó yẹn tó wáyé pé ó ní àwọn tó dá ní ẹ̀gbẹ́ wọ́n á sọ pé o lè ralẹ̀ síbẹ̀ kó kọ́ yunifásitì àwọn yunifásitì kan wà bíbá o lè kọ́ hostel síbẹ̀ kó máa make owó ẹ tí ò ní fún ẹ ní wàhálà o lè ṣe farming bóyá goat farming bóyá màálù farming bóyá crops farming bóyá plantation mechanized farming ṣùgbọ́n ẹ̀rọ àríkẹ́ ò rí èèyàn advice ti ẹ̀ bẹ́ẹ̀ yẹn they see politics in Nigeria as supermarket tí wọ́n ti lè make owó ẹ̀rọ àríkẹ́ ò torí Ọlọ́run campaign fún even APC tó campaign fún nísìn torí ipò she is too desperate for ipò tó bá pẹ́ ẹ̀rọ àríkẹ́ kàwé ni níbi tó láìkí ipò dé ó máa contest fún president ẹ̀rọ àríkẹ́ ó fẹ́ràn ipò so èmi àti ẹ má jẹ́ ká máa fi gbogbo nǹkan tá a bá ní gbogbo tá a bá ní gbogbo ọkàn ẹ má ká máa fi sí ara ẹnìkan pé olú máa là wá láyé ìyẹn dúró bẹ́ẹ̀ now mo fẹ́ lọ sọ́dọ̀ bíbí.
That's Excellency. Governor Ademola Adeleke. Àwọn ni wọ́n pe Davido lórí kíní wọ́n wá ń sunkún. Èmi àti àrí ipa tí Davido kó. Ẹ má bínú tí mo lè sọ fún yín pé kẹ́ tẹ thumb up àbí kẹ́ bá wa share video àbí kẹ́ bá wa like ẹ̀ tí mo ráyè sọ fún yín o. So tí mo fẹ́ ṣe lẹ́ni, so tí mo fẹ́ gbogbo aka lẹ́ni nípa ẹ̀ ni. I have many videos tí mo fẹ́ play fún yín. Tí mo máa sọ̀rọ̀ lórí ìkọ̀kan ẹ̀. Fẹ́ kẹ́ everybody wa ká learn nípa ẹ̀. This is Governor Ademola Adeleke lẹ́yìn tí wọ́n announce fún wọn pé wọ́n ti wọlé. That's Excellency on phone with Davido. Hey, come, okay. Come and give me a hug. Come and give me a hug. Thank you. All right, baby. Love you, David, man. Really appreciate you, man. Love you, man. Thank you so much. Everybody, help me. Davido! Governor Ademola Adeleke nìyẹn. Wọ́n pe Davido lórí phone call. Ó wá ń sunkún. Many of us la ní family. Wọ́n tó pé bí lówó lọ́wọ́, a rí wípé àwọn family wa ló ń ṣe wá. À ń sá fún àwọn family wa. Many of us ní owó, yet à ń sá fún àwọn family wa because I believe pé wọ́n máa pa wá jẹ. Mi mọ̀ bóyá show tí mò ń ṣe. Mi mọ̀ bóyá àwọn èèyàn like, bóyá ọ̀rọ̀ tí mò ń sọ, bóyá ó ń wo àwọn èèyàn lára. I just want people to learn. Ẹ pé èní mo ṣàwàdà, mo ṣeré. Mo fẹ́ ṣeré. Mo fẹ́ káwọn èèyàn learn. Àwọn family Adeleke yìí, wọ́n ròyìn wọn pé máa ń dúró tira wọn bí iṣan ọrùn ni. Ẹ wo Davido ní ẹgbẹ̀tẹ́gbẹ̀ ti bẹ̀rẹ̀ wàhálà kínní, wọ́n máa gbé fún, wọn ò ní gbé fún, kò lọ sí show. Ó default gbogbo time ẹ̀ fún ẹ̀gbọ́n ẹ̀, bóyá ó ń pò ẹ̀ ní o, ó default gbogbo time ẹ̀ fún. Ìwọ tó ń wò mí, báwo ló ti sáwọn family tiẹ̀? Báwo ló ṣe ń ṣe sí àwọn family tiẹ̀? Are you supportive? Ṣé ìwọ̀nba kékeré tó ní lọ́wọ́ tó fi ń support àwọn family ẹ? Mi ò ní kó má torí family kó má wọṣọ o. But ṣé ò ń gbé phone, ò ń pe àwọn family ẹ lórí phone, mo kàn ní kí n check on you ni. Àǹtí mi ṣe dáadáa lẹ́wà. Ṣé kì í ṣe pípa tó bá ní ìdí owó lọ́wọ́ àwọn family ẹ ló máa ń pè wọ́n? Tó ń check on àwọn family ẹ. Àwọn ọmọ ẹ̀gbọ́n ẹ, àwọn ọmọ àbúrò ẹ, ṣé kì í ṣe pé òun ojúmọ́ wọn? Gbàgbé pẹ́ o, Davido náà ní ẹnu. Ní Nàìjíríà ní kọ́kọ́, ó lẹ́nu nínú ayé. Wọ́n torí nǹkankan, wò nǹkankan mọ́ nǹkankan lára ni o. Kó máa kí yẹn kí n mú níwọ̀n níbẹ̀ yẹn. Ẹ jẹ́ kí n polówó because mo rí pé àwọn Yorùbá mi like show yìí. Táni bá fi polówó yẹn, ẹ bá fi like show yìí. Ó ṣáná wọlé tẹ gbàrọ̀ gùdù lọ́dà. This is original. Wọ́n kọlù gbàrọ̀ gùdù òǹdàgígbàgì pọ̀ ń lè jẹ́ àwọn ẹ̀ṣọ́ ara bí aṣọ, ẹ̀gbà owó àti tẹsẹ̀. Wọ́n kú orí ayélujára tí ń pera wọn ní ṣọ́ọ̀plọ̀. Àmọ́ wọn ò tẹ̀ wọ́n. Ẹ̀jẹ̀ àjọ tara wa lólobó yìí. Fún ẹni fẹ́ ojúlówó lace ní Vision Trend lágbàáyé lórílẹ̀‐èdè Nàìjíríà. Ẹ tẹ body talk _accessories ní Instagram àti TikTok. Bẹ́ẹ̀ ni tìrìn ní ọtí kò ní lóòótọ́. Ní message send deliver fi ọjà yín ránṣẹ́ síbikíbi lórílẹ̀‐èdè Nàìjíríà. Ẹ̀yin tí òkè òkun ẹ tẹ body talk _accessories UK ní Instagram àti TikTok. Lọ́wọ́ kan sẹ̀ǹdò ní ó gbọ́ gbogbo nǹkan tà tó ń ṣe nílé iṣẹ́ àwọn wá o. Body talk accessories àṣírí àwọn tó dá quality mọ̀. Gbogbo aláyẹyẹ lẹ́gbẹ́lẹ́gbẹ́ àti olóríjorí. Ẹ̀yin ọlọ́jọ́ ayọ̀ bí ọjọ́ ìbí, ìgbéyàwó, day, òkú àgbà, àjọ̀dún ẹgbẹ́, ìṣílẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ibi ńlá ti lè rí lace lóríṣìí bíi Swiss lace, dry lace, voile lace, cut lace, polish lace, HOH lace, HKG lace, Austral lace, exclusive babalá luxury. Kì í gbó kì í ya kò kojú dà. Body talk ó lọ fún àgọ́ o. Tó ìdórí gold àti jewelries padà ó digbó tèfè. Ẹ wá wo ẹ̀gbà ọwọ́ tẹ̀sí àti tọrùn. Bó ti wà ní gold ní àṣẹ ní silver. Jewelries tó tẹ̀wọ̀n lélẹ́yìí àṣàdànù sí ń bẹ̀. Kì í bó kì í gbẹ̀dànù. Bẹ́ẹ̀ ṣe ń lò ló ń tẹ̀wọ̀n sí. Látòrí Brazilian jewelries, Dubai twin jewelries, 925 exclusive tó débẹ̀débẹ̀ super original ní body talk accessories, jewelries àti lace. Àyè wà fún kíkọ́ lọ́pọ̀ kúyọ̀kù fún alára tó tà. Ẹ fẹ́ bá wọn dòwò pọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà. Ẹ tẹ body talk _accessories ní Instagram àti TikTok. Gbogbo bí ẹ bá wà ní wọ́n fi ọjà ránṣẹ́ sí. Ẹ sá ti place order. Ẹ̀yin tòkè òkun ẹ tẹ body talk _accessories UK ní Instagram àti TikTok. Bẹ́ẹ̀ lẹ tún lè WhatsApp wọn lórí +447 5877 28824. Body talk accessories ìmúra tó ń kán tótó fashion tó gbé fashion pọ̀. Nígbà tí
èèyàn over 200 bá ń wò wá tí èèyàn 38 nìkan ló lè like ètò yìí it shows I don't want to go there. I just want us to learn gẹ́gẹ́ bí Yorùbá because if I have to go there one time I don't want to go there. I am not telling anybody to. I don't want to be proud, but I'm very arrogant because so mo fẹ́ ṣe. So ìfẹ́ káwọn èèyàn lẹ́nu nípa ẹ̀ ni. Tí bí ṣe wá ń sọ tẹ́ bá ń lẹ́nu nípa ẹ̀, ẹ bá mi like ètò. Ẹ bá mi kàn sí iléeṣẹ́ Body Talk Accessories. Number wọn +447 587 728 824 +447 587 728 824. Ẹ bá mi kàn sí iléeṣẹ́ wọn, wọ́n ń ta aṣọ, wọ́n ń ta góòlù, Brazilian gold, gèlè, gbogbo nǹkan. Ẹ̀ṣọ́ ara ṣá, wọ́n wà káàkiri. Wọ́n wà ní Nàìjíríà, wọ́n wà ní UK. Ẹ pè wọ́n, tẹ́ bá fẹ́ lọ sí ṣọ́ọ̀bù wọn, ẹ pè wọ́n wá fi nǹkan tí wọ́n ní hàn yín. Tẹ́ bá lè fẹ́ follow wọn lórí Instagram àti TikTok. Ẹ lè choose nǹkan tẹ́ bá fẹ́. Then ẹ máa lè lọ ra. Encourage more viewers to share. Maybe ẹ gbọ́ ní kí n encourage more viewers to share. Tẹ́ bá lè share. Tẹ́ bá wò pé ọ̀rọ̀ yẹn ó mú ọpọlọ dání, ẹ share. Ṣẹ́yìn tẹ̀tẹ̀ like ètò lẹ́ máa share. Abeg, let me play my part. The way tí Davido tó play part yẹ nínú ayé uncle ẹ̀. Now, mo fẹ́ kó mi fẹ́ sáré lọ sí ibi. láwọn tó ń fẹ́ lọ́dọ̀ Ọlọ́run òun náà ní kí Alhaji Nurudeen Bọ́lá Ìbámi ilaha illallah wala Muhammadu Rasulullah láwọn tó ń fẹ́ lọ́dọ̀ Ọlọ́run òun náà ní kí Alhaji Nurudeen Bọ́lá Ìbámi jí à ń bọ̀ kí wọ́n di gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Ọlọ́run bá kún bá wọn gbà bẹ́ẹ̀ wọ́lá kábà tí mo wáyé Alhaji Nurudeen Bọ́lá Ìbámi jí à ń bọ̀ Ọlọ́run dákun jẹ́ di gómìnà l'Ọ̀ṣun Ọlọ́run jẹ́ di gómìnà l'Ọ̀ṣun Ọlọ́run jẹ́ di gómìnà l'Ọ̀ṣun tó bá di gómìnà l'Ọ̀ṣun Ọlọ́run ọmọ olóore wọ́n fi wọ́n ṣàwátì ọmọ olóore wọ́n fi wọ́n ṣàwátì ń bẹ̀ jẹ́ ní ìpèrè nínú ìjọba wọn wala la ilaha illallah wala Muhammadu Rasulullah ẹni tó fa ọmọ olóore náà lọ́wọ́ sókè Alhaji Gbóyèga Oyètọ́lá Ọlọ́run má jẹ́ ṣubú má jẹ́ wálẹ̀ má jẹ́ tí wọ́n bàjẹ́ gbogbo tó fẹ́ lọ́dọ̀ Ọlọ́run lọ́run bá wọn ṣe mínísítà. mo pé fídíò méjì ni mo play fún yín kí lẹ lẹ́nu nínú fídíò méjì mo ní gbé kọ́ nísìnyí o mi ní gbé kọ́ sọ má wulẹ̀ pé I want to see people are with me tó máa gbé kọ́ tó náà bá pé àbẹ́kù máa kọ́ I want to see if you guys are with me I just want to see so ẹni tó ń pè mí yẹn ẹ bá mi stop for now mo ní gbé kọ́ nísìnyí mi ní gbé kọ́ àti bá rí engagement tí mi ò rí pé ẹ láìpẹ́ pé bá wa ṣe ẹ̀ mo lè má jókòó much lórí show yìí so a jẹ pé show tí mo gbé wá fún yín bóyá ẹ láìkẹ́ so èmi ò mọ wọn máa ń ṣàlọ́fẹ́ tí ò bá nífẹ̀ẹ́ yẹn mi ń ṣàlọ́fẹ́ tí ò bá nífẹ̀ẹ́ mi. bàbá wa Jackson Oníjó ní ọ̀dọ̀ kábíyèsí Ọ̀jájá Ògúnwùsì tí wọ́n lọ dọ̀bálẹ̀ fún kábíyèsí Ọ̀jájá Ògúnwùsì Ọ̀nìrìṣà bàbá mi arìngbẹ̀rẹ̀ bí ẹni ẹ̀gbẹ́ ń dùn ẹgbẹ́ Ògún bàbá Tadé ní káwọ́ olórí ibú èèyàn nìkan ni ò láì kó máa ta sí. àáfàá kan ní tí à ń bọ̀ wọ́n lọ sí hajj wọ́n lọ campaign fún à ń bọ̀ níbi Kaaba òòṣàlẹ̀ Yorùbá lélẹ̀ ní Ọ̀ọ̀ni Ògúnwùsì òòṣà Sáúdí ni ohun tí mo wá fẹ́ kí alẹ́ nì níbẹ̀ ó ní wípé àwọn pípù yìí tó bá yẹ pé some years back ni à ń bọ̀ ló jáde pé òun fẹ́ dìbò làwa rí àwọn àfáà ìtàn lọ sí Kaaba tó lọ sí Kaaba ó kinní kan tí wọ́n kọ́ ẹlẹ́hà jáde táwọn ẹlẹ́hà lo fìlà tó dúdú lọ 70% wa even èmi Yorùbáwùyí máa campaign fún à ń bọ̀ ní ẹdìbò fún o à ń bọ̀ ní o kinní kan bọ̀dáwà Nùrùdíìnì àgùnùrùdíìnì sàgànàgàdíìnì mo fẹ́ kẹ́ lẹ́yìn lára àkóbá tí àwọn I'm going to bring another one out okay mo bọ̀ má ti gbé wa ara àwọn àkóbá tí àwọn pípù yìí ṣe fún à ń bọ̀ the more tí àwọn èèyàn ṣe rí àwọn pípù yìí wípé wọ́n ń campaign fún à ń bọ̀ èmi mọ̀ pé
90% opponent à ń bọ̀ ti win. Àwọn yìí nígbà kan lẹni tí gbogbo ayé ń wárí fún. Àwọn àáfàá yìí ló máa pàdé tó jẹ́ wípé wàhálà bàbá lẹ̀lẹ̀ sàlámà lẹ́kùn kíní kan. But they believe they are on top of the world. Wọ́n wá bẹ̀rẹ̀ sí ní fìyà jẹ àwọn èèyàn. Tó bá sọ̀rọ̀ lórí íńtánẹ́ẹ̀tì, wọ́n á gbé péjì ẹ wálẹ̀ ṣáá ní. Tó bá sọ̀rọ̀, wọ́n á gbé lọ sókè kúrá ṣáá ní. Wọ́n á tì ẹ́ mọ́lé ṣáá ní. Tó bá ra ìwé, ordinary ìwé tí wọ́n tó print ní China, ìwé tí wọ́n print jáde tó pè ní Kùránì, tó bá fàyà, wọ́n á mọ́lọ́pàá wá ẹ wá ṣáá ní. Wọ́n ní ẹ kò sí, wọ́n ṣàṣe nira fún yàn ṣáá ní. One way or the other. And they are now bold to the extent that they will come online. Wọ́n ní ẹ̀pá ni, ànábì ní apá ni, ẹ̀sìn wa ní apá ni, ẹ̀pá ni, pípa ni. Àwọn tí gbogbo èèyàn ń wárí fún nígbà yẹn, ẹ̀kọ́ wo lẹ́kọ́ lára wọn nísìnyí? Ìwọ tó bá wà nípò agbára lẹ́yìn tọ́lọ́ bá gbà fún ẹ lẹ́yìn, má rò bóyá ẹlòmíì ò ní débẹ̀ lọ, má ṣe agbára yẹn lò. They are power intoxicating people. Agbára intoxicate wọn lórí ilẹ̀ Yorùbá débi wípé a padà wá mọ̀ wípé wọ́n fẹ́ gba ilẹ̀ Yorùbá ni. Tó bá ṣe wípé wọ́n ń ṣe bíi ìkan nínú wọn ni tó ní àwọn bàbá àwọn nígbà yẹn tó dé wọ́n fi ìsìlámù tàn àwọn bàbá wọn ni, ẹ̀yin náà yẹ káwọn máa tàn wọ́n. Tó bá yẹ pé wọ́n sì ń tàn wá ni, àwa generation yìí a lè má jí. Táwọn generation Yorùbá dẹ̀ ti jí, kò sí generation mi tó fẹ́ gbalẹ̀ Yorùbá kalẹ̀. Mo tó pé Ọlọ́run Elédùmarè àtàwọn alálẹ̀ Yorùbá mọ̀ wípé alágbákò ni wọ́n fẹ́ gbalẹ̀ wa ni. Wọ́n tú àṣírí wọn. Náà wọ́n ní wọ́n tún ti sùn sí atalọ Ọlọ́run. Wọ́n talọ Ọlọ́run wọ agbádá owó láwàní. Ó lọ ń kírun níbi ẹbọ. Ìgbà tí òfin Nàìjíríà ní kéèyàn máa ṣe Ifáwù Akíbarù, kò sọ pé Aláwù Akíbarù o, Ifáwù Akíbarù. Wọ́n ní wọ́n tún ti sùn talọ Ọlọ́run fún yẹn. And mo believe wípé Ọlọ́run ló ń lò wọ́n fún wa nílẹ̀ Yorùbá. Tó bá yẹ sùn talọ Ọlọ́run yẹn nísìn, talọ Ọlọ́run ẹ̀gbọ́n tó ti pariwo. Many people wọ́n máa rí wọn bí ẹni wípé so èmi ń sọ ní èní wípé kò sí ẹni kẹ́ni èèyàn kéèyàn bàbá Tinubu. God have mercy upon us. Bàbá Tinubu, ẹ jọ̀ọ́ ẹ má ṣe mistake yẹ. Àwọn pípù mi ní ẹ pa wọ́n tì o, but ẹ má ever ṣe mistake yẹ wípé àwọn group of kíní kan wá kóra wọn jọ, ọmọ wa ní àtidé Tinubu lókù táwọn agbé síbẹ̀, àtidé Tinubu lókù táwọn. Bàbá Tinubu, ẹni tẹ́ bá jẹ́ politician ṣe fún Bàbá Tinubu dáadáa, ẹ sọ fún Bàbá Tinubu, even if they want to carry that their òṣùká to campaign for Tinubu, they should be in the midst of human being. Kọ́ wà láàárín àwọn èèyàn, wọ́n fẹ́ campaign fún Tinubu, bẹ́ẹ̀ káwọn gbogbo wa kóra wọn jọ, wọ́n ní àtidé Tinubu lókù bá tún Nàìjíríà ṣe àtidé. Bàbá Tinubu, èmi o, mi ìmọ̀ àwọn tó ń wò mí o, màá rò lẹ́ẹ̀mejì pé àwọn tí wọ́n ń campaign fún Tinubu. Because before they will come out and campaign for you, ẹ máa ti ní deal. I don't know, bóyá àwọn èèyàn mi bóyá wọ́n rí bẹ́ẹ̀ mi ṣe é rí. Táwọn people fi lè bọ́ta pé kí ni agenda àwọn tẹ̀lérò? Kí ni agenda tí wọ́n ní tẹ̀lé? Káwọn people tó lè bọ́ta agenda báyìí ni wọ́n ní. First mistake tí à ń bọ̀ ṣe nìyẹn. First mistake tí à ń bọ̀ tó ṣe nìyẹn. Nígbà tí people ti bọ́ta mọ̀ pé à ń bọ̀ yẹn ó ti fail, ó ti lose election yẹn. Because Yorùbá of today lórí ilẹ̀ Yorùbá ti dúró wípé tó bá rí ẹ, tó bá bá àwọn wèrè yìí ya fọ́tò, tó bá gbàpò tí ìbò,
ẹ̀mí à ń fẹ́ bọ́ tó bá ti ó tiẹ̀ lè wọlé ní nílẹ̀ Yorùbá ò ní dìbò fún ẹ. Ara nǹkan tí Alhaji Oríyọmí Hamzat tó ń pass through lọ́wọ́ yìí nìyẹn nílẹ̀ Yorùbá ò ní dìbò fún ẹ. Yorùbá wọ́n máa rí ẹ tó dúró tí wọ́n bá wọn ya fọ́tò tọ́pẹ̀tì kan wà lẹ́gbẹ́ tẹ́ blackboard. Yorùbá ò ní di ìbò fún ẹ. Now ibẹ̀ mo ti fẹ́ dé kó tó paṣẹ sọ́dọ̀ bàbá Tinubu tó sọ wípé Yorùbá a ní agbára bá a ní agbára. Ṣé a lè conquer ilẹ̀ wa, a lè defend ilẹ̀ wa one way or the other. Èmi ń sọ̀rọ̀ sí mo ń defend ilẹ̀ Yorùbá, ẹ̀yin kọ́mẹ̀ntì ẹ̀ ń defend ilẹ̀ Yorùbá, ẹ̀ ń wò mí ẹ̀ ń defend ilẹ̀ Yorùbá. Àwọn kan wọ́n defend ilẹ̀ Yorùbá ní Ọ̀ṣun wípé àwọn wo ni wọ́n kà ń bẹ̀ fáàbọ̀ yìí wọ́n máa lọ kó àwọn ẹlẹ́hàá jọ bá mú àwọn ẹwà dúdú lọ sí i. Mo mọ̀ pé 70% àwọn tí wọ́n rò lẹ́ẹ̀mejì fídíò àwọn ẹlẹ́hàá yẹn àti fídíò àwọn àfáà yìí ó pè tó fi rò lẹ́ẹ̀mejì. Many people might want to vote for APC. Àwọn tó like APC. Many ọmọ APC ló vote fún Jackson Oníjó, Mr. Adeleke. Many of ọmọ APC ló vote fún lọ́sùn. Kò sí ìkómìtà yẹn pé wàá tó wá kọ́kọ́ rí àwọn eléyìí tó ń campaign fẹ́ nìkan Yorùbá kọ́kọ́ máa àṣẹ́ra wọn ni tó má ti rí ẹ pẹ̀lú wọn Yorùbá ti ka ẹ̀kan ara wọn that you are fanatic, you are extremist. Ẹ̀kọ́ tá máa kọ́ níbẹ̀. Yes, Sharia agenda. Everybody tó rí fídíò yìí ìgbà tí mo ti rí fídíò tó ti ń jó yìí mo ní Adeleke lọ máa mu omi. Adeleke ti ń wùn nílẹ̀ Yorùbá. Tó o bá ya picture pẹ̀lú àwọn pípù yìí tó bá gbàpò tí ìbò ò lè wọlé nílẹ̀ Yorùbá ogun gbọ́. Because people will see you as tẹ́lẹ̀ bá wọlé ó máa ní kán gé wa lọ́wọ́ gé wa lẹ́sẹ̀ ni o. So Sharia law agenda everybody mọ̀ wọ́n pé wọ́n push. So we have learned that from there. Bóyá mo ti máa ráyè ṣe kábíyèsí Ọ̀yájá Ògúnwùsì. Ìlú àdúrà ni mò ń gbà fún gbogbo wa ṣùgbọ́n téèyàn bá ṣe nǹkan dáadáa ẹ jẹ́ ká sọ ẹ jẹ́ ká wí gómìnà wa gbìyànjú. Bẹ́ẹ̀ ni iṣẹ́ wa bẹ́ẹ̀ ò ní iṣẹ́ wa ìmọ́lẹ̀ dé o bàbá Oníjó. Ẹ̀yin olóṣèlú àsìkò tí ń lélẹ́yìí ṣé ẹ ríṣẹ́ Adeleke lọ́sùn àbí ẹ ríṣẹ́ Adeleke lọ́sùn. Ìgbà tí Monday Ọ̀pẹ́bọlò olórí fẹ́ gbéwú ẹ̀yin ará Ẹdó ẹ kú tiyín o. Monday Ọ̀pẹ́bọlò gọ́fúnà Ẹdó tó pé gbogbo ọ̀nà títí Ẹdó tó ti bàjẹ́ tí ò sí nǹkan tó ń ṣe olóyìnbó àgbákò. Monday ní àbí Tuesday and they talk say Edo no be Lagos, Osun no be Edo. Na Edo guys fit open their mouth down dey look at you make you dey practice that your mumunism. Even WAEC F9 ló kún bẹ́ẹ̀ wọ́n show result WAEC yẹn. You carry your mouth all the way. You see àwọn èèyàn wa àtàjọ ọmọ Yorùbá a kì í mọ iyì tó wà lára Yorùbá. Mo dẹ̀ máa sọ fún lórí page mi fi on my page have been following me, you will know I have been saying this. Yorùbá a lè máa bára wa jà original ọmọ Yorùbá ò ní jà àjàfọ́ lójú. Tí Yorùbá méjì bá ń fa ọ̀rọ̀ ìwọ tó bá jẹ́ alàgàtà jẹ́ kí orí ẹ pé ọ̀rọ̀ Yorùbá dàbí ìbejì ni tí ìbejì méjì bá ń jà tó bá lọ gbẹnu sí tiẹ̀ fẹ́ ta ni. Monday Ọ̀pẹ́bọlò ó ti ń collect nísìn ó gbé ẹnu sí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá. Kábíyèsí Ọọ̀ni báwo làwọn àti bàbá Tinubu ṣe jẹ́
mi mọ̀ bóyá mọ closeness tó wà láàrin kábíyèsí Ọ̀jájá Ògúnwùsì kábíyèsí o àti bàbá wa Bọ́lá Ahmed Tinubu bí wọ́n ṣe close tó mi lérò pé wọ́n ṣe close tó now APC ní Tinubu ọ̀rọ̀ ní kàmpéènì fún accord nítorí iṣẹ́ tí Adeleke ṣe ní Ọ̀ṣun ẹ̀yin olóṣèlú tó kù tó bá wùn yẹn máa ṣe bí Monday Ọ̀pẹ́bọlò Yorùbá ẹni tá a bá tẹ̀lé á dàbí ẹni pọ́lọ́run wà lẹ́yìn ẹni ẹni tá a bá kẹ̀yìn sí tí ẹ ti yẹ kò nídìí amendment kò nídìí ọ̀rẹ́ dàbí ilé tí pìlẹ̀ ẹ ti yẹ ni tí ẹ ti yẹ Monday Ọ̀pẹ́bọlò where you dey now show your face Yorùbá ni wá mo ti kú òǹbẹ so ọ̀dọ̀ bàbá Bọ́lá Ahmed ọ̀dọ̀ Tinubu mo wá fẹ́ lọ nísìn àbí mi gbé fídíò yẹn wá ogun jà o ẹ kí n gbé fídíò náà wá. Please don't disturb them ẹnìkan ní 200 and kìíní kan washing 50 kìíní kan I don't even want to beg anybody on this show to power tap or whatever bóun yẹn power tap bóun yẹn má power tap problem tí nìyẹn tí mo fi fídíò yẹn sí. ṣé ẹ rí ṣe wà bẹ́ẹ̀ lọ́wọ́ wa ẹ wò gbóró wò ẹ ò fídíò náà. Now let's listen to this. Under my renewed 5-point agenda. At this point, I must deeply appreciate Mr. President, His Excellency, Senator Bola Ahmed Tinubu, for his strong support for a free and fair election. Mr. President is a son of Osun State, and I hereby reaffirmed my earlier endorsement of him for a second term in the 2027 presidential election. Mo rò bóyá ẹgbọ́n nǹkan tí bàbá wa sọ. Number 1, Ọlọ́run sọmọ mi lọ́mọ, sọmọ mi lọ́mọ, sọmọ mi lọ́mọ o, sọmọ mi lọ́mọ. Ṣé bẹ́ẹ̀ èèyàn kan ló bí àwọn tó ń ráyè lò, sọmọ mi lọ́mọ gidi. Tinubu wọn lọ́mọ Èkó ni, wọn lọ́mọ Lagos ni, wọn lọ́rọ̀ ọmọ ọ̀gbẹ́ Agbìjì ni. Now ẹgbọ́n nǹkan tí gómìnà sọ. Wọ́n ní Mr. President is our son in Osun State. Tinubu ti di ọmọ wọn l'Osun State. Nítorí Tinubu jẹ́ Ọlọ́run ṣe ní ọmọ. Ìdá ẹni bàbá ẹ̀ Agbìjì ni o. Ìdá ẹ̀ sọ pé ìyá ìkíní kan ni o. Wẹ̀rẹ̀ fàtọ́ sọ pé Tinubu ti wá. Ọlọ́run ti ṣe ní ọmọ. Now, Governor Adeleke wọ́n appreciate Tinubu fún àwọn ìwà pé free and fair election wọ́n jẹ́ kó ṣẹlẹ̀ ní Ọ̀ṣun State. Ọ̀rọ̀ wà lára mi bẹ́ẹ̀ àwọn èèyàn ò fún mi ní moral ní comment section moral yẹn ò sí níbẹ̀. Free and fair election wọ́n ṣe ní Ọ̀ṣun State. ọ̀rọ̀ ń gbénú mi mo dé mọ́. Now Adeleke sì ó ti wá campaign fún Tinubu. Ṣé wọn pé APC náà fa governor kalẹ̀ governorship candidate APC náà fa kalẹ̀. Tinubu ti wá rọ̀rọ̀ yẹn sí pé èyí tí mo jà fún aráàta tó jà fórí ẹ̀ la wà yìí everybody nílẹ̀ Yorùbá máa jà fún ara ẹ̀ ni. Adeleke will now work for Tinubu APC. Ibo ni ẹ̀rọ àríkẹ́ máa fojú sí. Ètò bá ká gbé yín wọlé lórí TikTok ẹ send at me ká lè gbé yín wọlé. Ẹ ká gbé yín wọlé lórí TikTok ẹ send at me ká lè gbé yín wọlé. So kó tó gbé máa gba bẹ̀rẹ̀ sí ní gba call. Ẹ fi ìṣẹ́jú kan kémi náà fi sinmi. Ìṣẹ́jú kan yẹn
Yes, I have that mama yẹn. I have a video here. Oh. I was even surprised when I saw a video. Níbi tí Baba Adeleke ti dọ̀bálẹ̀, I was surprised. I have the video here. I'm going to bring the video out. I have a video here. Okay. Yeah, I know. But you come over video mi mo fẹ́ gbọ́ Baba Adeleke ti dọ̀bálẹ̀ fún. Mo fẹ́ gbọ́. Ẹ má tí pé bá wa like ètò yìí ná, ẹ má tí pé ẹ má tí pé bá wa like ètò yìí. Ẹ bá wa like ètò yìí, anybody má tí pé ní rárá. Ìjẹ́ kéèyàn kan pé ẹ bá wa like ètò yìí. Mo máa ṣe fídíò kéèyàn amẹ́nìyàn ló ń wo fídíò wa. Ẹ bá wa like ètò yìí ná, ẹ bá wa like ẹ. Ẹ bá ti bá wa like ẹ Èmi náà mo máa gbé call anybody. Ẹ bá wa like ẹ o, ẹ bá wa like ètò yẹn kétò yìí rìn. Ẹ káwọn èèyàn lẹ́nu, ẹ gbọ́dọ̀ kan lè jókòó sórí kinní bẹ̀ yẹn náà. Ẹ káwọn èèyàn lẹ́nu. Tẹ́ bá ti rẹ́dí àti like, èmi náà rẹ́dí àti gbé call. Tó kó ní kálukú lọ sùn. Ṣẹ̀rí jò wá, ṣẹ̀rẹ́ bì wá. Ṣé bẹ́ẹ̀ rẹ́ bí? Ṣé àbúrò ni ìyá yẹn jẹ́ ni ìyá Dúpẹ́ yẹn? Please, who is this woman? Somebody should just tell me o. I want to know her. Ta ni mama Yèyé Dúpẹ́, mo ti lọ wo nǹkan wọn. Yèyé Dúpẹ́, ta ni woman yìí ná? Please, somebody to tell me. Who is this Yèyé Dúpẹ́? Ta ni Yèyé Dúpẹ́? Somebody should tell me o. Ta ni Yèyé Dúpẹ́ yìí? Tí Governor Adeleke tí wọ́n dọ̀bálẹ̀ tán fún báyìí. Ta ni Yèyé Dúpẹ́? Please, somebody should tell me. I have seen many of our videos and I saw one of our videos tí wọ́n ń jó bí. She was just màá gbé fídíò yẹn náà wá. She was dancing like Adeleke o. Jíjọ yìí pọ̀ o, kí ló dé? Ìyá onígèrè bẹ́ńskẹ́lẹ́. Who is this Yèyé Dúpẹ́? Somebody should just tell me in the comment section, please. Ta ni Yèyé Dúpẹ́ yìí o? Ó kọjá àbí kí á fún mo ní fídíò kan lọ́wọ́. Wọ́n ń jó bí Governor Adeleke ni. Mo wo fídíò ẹ̀ bá omi dẹ̀ ń bọ́ lójú mi. How can somebody be so loyal, so respectful as governor láàrin èrò? You can see the level of ìfẹ́ tó wà láàrin family yẹn. Ìwọ tó ń sá fáwọn mọ̀lẹ́bí ẹ, wọ́n ti rí náà sí ẹ, wọ́n náà mọ̀lẹ́bí ẹ fẹ́ pa ẹ́ jẹ, wọ́n náà ó ti ya wèrè, ó ti sínwín. You can see the elder sister ni. Ọbàjọ́, big mom. In fact, when I saw this video, omi tún lé sí mi lójú. How can a old governor láàrin èrò bó ṣe lie down síbẹ̀? You can see the level tí ìyá yẹn tí ó ti lọ fún àbúrò ẹ̀. Ẹ máa rí level yẹn, ìwọ tó jẹ́ àǹtí big mommy tó yẹ pé àwọn àbúrò ẹ̀ ń ṣe dáadáa nínú ayé, báyé wọn ṣe máa bàjẹ́ ló ń sáré káàkiri, ó ṣàfẹ́ ẹrú tí wọ́n mọ́gi. Ìwọ wá wo nǹkan tí àwọn family Adeleke ń ṣe. Gbogbo odidi governor, sitting governor lẹ́ẹ̀mejì, olówó tún ni, kì í ṣe pé governor, kò ṣe bí governor Monday Ọ̀pẹ́bọlò, governor tó bówó ńlé tó rówó ná, àwọn ọmọ ẹ̀ ní òun náà ní. Wo bó ṣe dọ̀bálẹ̀, ó máa ní level tí ìyá yẹn ti lọ. Kì í ṣe pé àbúrò mi fẹ́ di governor, ó wá ń dùn pé ó ti máa wá jẹun nìkan. Kí ló táwọn ọmọ tèmi ò lè di governor?
o ti bẹ̀rẹ̀ sí ní ojúmọ́ àwọn àbúrò lẹ́yìn ẹ àwọn ọmọ rí ẹnu agbolé wọn ya dànù iye olójú mùsùlùdé ó dẹ ní kankan o kàn kanra ní ọjọ́ ní kanra o ní wàhálà o ṣàfẹ́ everybody jà anything o fẹ́ fa wàhálà ni. Learn from this woman, this Madam Dupe. Learn from her. I saw this video. Orí mi wú. Àwọn tó yẹ kí n máa fi ṣe ẹ̀gbọ́n lélẹ́yìí. Ọmọ ìyá yìí mi mọ level àwọn ọmọ wọn o but mi mọ bí àwọn ọmọ ìyá yìí ṣe máa rí Governor Adeleke tí wọn ò ní dọ̀bálẹ̀ mi mọ báyẹn fẹ́ rí Governor Adeleke tí wọn ò ní dọ̀ ẹ wo unity ẹ wo ìfẹ́ ẹ wo friendship yẹn ẹ wo Davido òun fún ọ̀rẹ́ bọ́ta tán àwọn nǹkan tí wọ́n ń pè ní mọ̀lẹ́bí nì àwọn tí wọ́n ń pè ní ẹbí kíyàn jẹ́ ẹbí gidi and now wọ́n á wo Governor Adeleke fún ara ẹ̀ bó ṣe dọ̀bálẹ̀ bó ṣe appreciate ẹ̀gbọ́n ẹ̀ ìwọ àbúrò mi náà wèrè ni ẹ́ bí ìwà bí asínwín bí ìwà bí olórí burúkú ló wà lára tiẹ̀ náà wà àbúrò mi tó ṣe wípé tó bá yàjà lọ́wọ́ ju ẹ̀gbọ́n ẹ̀ lọ àbò wà nípò kan kò sẹ́ni tó lè rí fín àwọn ẹ̀gbọ́n ẹ̀ ò ní jọ ẹ́ lójú gbẹnu mọ máa mọ́ṣọ́ ló máa jẹ́ àwọn àǹtí ẹ̀ yìí ó fẹ́ jẹ́ ẹ́ ni o ó fẹ́ pa ẹ́ ni o tó bá ti lówó tán wàá sákú òun lé fáwọn fámìlì ẹ̀ ni kò sí wàhálà àwọn náà ń dúró de jẹ́ tí wàá ya wèrè tí wọ́n á rù ẹ̀ wálé wá bá wọn tó bá ní kó fún ẹ ní àgbo kọ́ọ̀pù kan mu láàárọ̀ wọ́n máa fún ẹ ní 19 mu kí wèrè lè máa skyrocket nígbà tó ní lọ́wọ́ tó wúlò ni máa wo ìfẹ́ ṣe rẹ́ bí wa àbẹ́ ò rẹ́ bí wa ẹ̀wẹ́ bí wa wò ẹ̀yin ẹ̀wẹ́ bí wa wò àbẹ́ ò rẹ́ bí ẹ̀wẹ́ bí Adeleke. Ìyé dúpẹ́ àwọn èèyàn ń dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ní orúkọ ọ̀rọ̀ bóyá yẹ kí mọ̀lẹ́bí ṣe máa ṣe nìyẹn ẹ má ìkẹ́ni bọ̀dọ̀ sọ pé ẹnìkan máa pa ẹ́ ẹnìkan máa jí ẹ tó bá èmi máa ń sọ tó bá pa mí lè ní ò lè pa mí lọ́la ò tó pa mí lè jíwà tó wá pa mí lọ́la ni mo tún lọ nìyẹn worst part wá ni pé ikú apẹni tó ń pààyàn ikú apẹni tí wọ́n ń pa ẹ má wà ní ipò kan lè ní kẹ́ believe pé ẹ ti wà on top of the world. Ìyá dúpẹ́ Ọlọ́run bá wa dúró tì í Ọlọ́run bá wa dúró tì àwọn ọmọ yín náà èmi ò mọ̀ yín mo ṣe mọ̀ yín lórí show yìí nísìnyí pé ẹ̀gbọ́n lẹ jẹ́ fún Governor Adeleke Governor Adeleke mo tó bá kú òǹbẹ tó bá tún wọnú ilé tó bá kẹ̀yìn àti ẹnìkan tó fi lè dọ̀bálẹ̀ báyìí níta tó bá kú ẹ̀yìn àti ẹnìkan á máa sunkún bíi bébì ẹ máa fi ákáṣìfù ní ojú fún Governor Adeleke báyìí tó ti tó mo kọ́ ẹ máa padà jọ wọnú ilé tó máa jọ sunkún èmi on behalf of me Yoruba we and my fans we appreciate you abiyamọ ní àwọn ọmọ tí náà máa rí àánú gbà táwọn yìí bá ti ń pèèyàn kan èèyàn mẹ́wàá máa dá wọn lóhùn torí àmọ́ tẹ́ ṣe ń kọ́nà o ṣùgbọ́n a rí appreciation yẹn lójú ayé bàbá wa Governor Adeleke Adémọ́lá mo dúpẹ́ lọ́wọ́ tí yín náà wípé ẹ mọ̀ọ́re ẹ̀yin náà mọ̀ọ́re tẹ́gbọ́n yín bá sáré fún yín tẹ́ padà wá wọlé tó wá ń bọ̀ kẹtì wá wọ ní òpẹ ó ti ń bọ̀ aṣọ ìjókòó tó fẹ́ wá jókòó tì ní kí ló fẹ́ wá ṣe nísìn ẹjọ́ má yẹ kó wọlé jáde ní kí kán dá dúró lẹ́nu géètì lọ́hùn kò sí nǹkan tí Ìyá Dúpẹ́ máa ṣe sọ pé pọ̀ ó ti lọ náà nìyẹn ẹ ṣe gan ẹ̀yin tèmi ẹ bá mi sọ̀rọ̀ lórí bàbá mi Àkànbí ọmọ olódò sílẹ̀ jàmà Prince bá wa gbóhùn sókè ẹjọ́ òfin sáà fáǹsì rè Prince ṣe wà ń bẹ̀ àwa náà kí yín o ẹni tó bá fẹ́ wá sókè kó sẹ́yìn àti yín o ẹ má rí fún un kẹ́kẹ́ bọ́ọ̀lù report page yìí à ń gbọ́ yín tà. Adúpẹ́ fún Ọlọ́run lórí ètò ìdìbò tó ṣẹlẹ̀ lọ́sùn. Mi ò ń ṣọmọ Ọ̀ṣun ọmọ Èkìtì ni mí. Amẹ́ríkà kò base Texas. Ṣùgbọ́n mo rí gbogbo iṣẹ́ tí gómìnà wa ń ṣe pátápátá. Tẹ bá ti wọlé bá wa mute o TikTok mi fẹ́ wàhálà lórí TikTok ẹ bá ti wọlé lórí TikTok ẹ mute o èmi máa ń kanra o ẹ máa kó mọ̀ push o. À ń gbọ́ yín jàre.
nígbà tó yẹ tàbí wọn ní ìfà tó bá padà wọlé tí ò bá ṣiṣẹ́ nídìí fún wọn kó tàbí wọn ṣe company táwọn ọ̀dọ́ ti lè máa ṣiṣẹ́ company tó ṣe pé ìfà ẹni tó ṣe ọdún mẹ́jọ gan-an kó tó débẹ̀ pẹ́ ní ẹ̀ ò ṣe ohun tó ṣe tóun ṣe láàrin ọdún mẹ́ta àtàbọ̀ so wọ́n fi before ìdìbò yẹn wọ́n fún ní full support wọ́n dẹ̀ ẹ̀kọ́ tó wáyé bẹ́ẹ̀ pé nígbà ìdìbò yẹn wọ́n wá dúró tì wọ́n dúró tì àwọn other party try àti ra máìlì wọn but wọ́n ṣéǹjì máìlì wọn torí ìfẹ́ tí wọ́n ní sí Gọ́vnà Adeleke. Bàbá wa kílẹ̀ yín wò pé wọ́n ṣe nífẹ̀ẹ́ Gọ́vnà Adeleke tí wọ́n ṣe gba owó lọ́wọ́ national another party tó tún wá dìbò fún kílẹ̀ lérò kó ṣẹlẹ̀. ẹ ṣeun kó question yẹn ẹ̀kọ́ tèmi rò kó ṣe rí pé ṣe rí Gọ́vnà Adeleke náà fi ìfẹ́ hàn sí wọn gbogbo àwọn pensioner tó yẹ pé wọ́n ti jẹ lówó bàbá yẹn ó mẹ́sọ̀ bóun sún nígbà tí owó tó wọlé gan tó wó wọlé lọ́sùn Davido àti bàbá Davido nígbà ní gómìnà tó lọ bá tó bẹ̀rẹ̀ ní rọ́ọ̀nù owó àwọn ará Ọ̀ṣun àti tó ṣòro ẹ̀ Davido àti bàbá ẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sanwó fáwọn àwọn òṣìṣẹ́ ẹ̀yin èèyàn wá ṣe ń gbọ́ God bless you ọ̀yá. wọ́n sanwó fáwọn òṣìṣẹ́ lọ́sùn nígbà tí owó wọlé látòkè ẹ̀wọ̀n mọ́tò bọ́ọ̀sì tí former governor tó rà tó ń pàtì nígbà tí wọ́n rí pé táwọn lose tí ọ̀dà pàtì wọlé wọn pàtì mọ́tò lọ bí 100 ó ti fẹ́ jẹ́ àkọ́ sínú igbó tó ń pàtì ẹ̀ síbẹ̀ Gọ́vnà Adeleke ló lọ gbèdéde oko àwọn fọgànẹ́sà ọ̀sùn ni wọ́n ṣe gbogbo táyà àwọn mẹkáníkì ọ̀tún ni wọ́n ṣe gbogbo ẹ́ńjìn ó lówó tó ná gan sórí mọ́tò yẹn kó tó gbèdéde wọ́n tó gùn tọ́tọ̀dà ọ̀tún kì í ṣe kékeré ó ti wà gbé sílẹ̀ ṣé gbogbo state láti máa kó wọn lọ fún transportation so ọkùnrin ẹgbẹ́ ọ̀nà tó ṣe ó ṣe oríṣiríṣi ó fi ìfẹ́ hàn sí wọn sí aráàlú sí ará ìlú tó yẹ pé ó dẹ̀ ṣó kẹsẹ̀ pé ìfẹ́ kan ni tẹ́ bá pẹ́ bọ̀dì mo ní wúmà kan nígbà tó ń bí àgbàlagbà ní ó ná ọmọ tó wà yunifásitì ó náà wọn ò rówó sanwó ẹ̀ mọ́ nígbà tó máa ń dé tó sanwó pension òun lòun tó lè sanwó ọmọ àwọn tó lè jẹun tó dáa àwọn tó lè ṣe ó tan náà fáwọn ará ìlú ó ṣe sódà káàkiri ó ṣe àwọn amenities lóríṣiríṣi sí gbogbo ìlú kẹ̀kẹ́ pé ó concentrate state kan ó ṣiṣẹ́ káàkiri each local government so ó fi ìfẹ́ yẹn hàn and wọ́n wá ń wo ọkùnrin yìí ní gbogbo ìgbà tó bá yẹ pé ó lóun ní ọlọ́run tó ní àwọn ará ìlú òun lẹ́yìn òun ní support àwọn ará ìlú òun lẹ́yìn ìkọ́ tó wá múnú mi dùn ni pé wọ́n wá show love the same love tó ń show fún wọn yẹn àwọn náà show ẹ̀ fún so mo dúpẹ́ fún fọ́nà lórí yẹn mo dẹ̀ tún dúpẹ́ lọ́wọ́ bàbá wa lójú ọdẹ. Àkànbí Jagaban. bẹ́ẹ̀ ni tí o sọ wípé òun fọ̀bẹ jẹ Adeleke. bẹ́ẹ̀ because mo sọ fáwọn èèyàn mo ní nígbà tí mo ti rí tí wọ́n ti ń pín 30,000 láti ràbò mo ní Tinubu support wọn. àwọn èèyàn sọ bẹ́ẹ̀. bí Tinubu bá support tó fún wọn ní backup àwọn party leader yẹn ló máa ṣe ẹ̀ lára ara wọn wọ́n á parí ìṣẹ́ látòkè wá dẹ̀ rí i. tó mo ní lọ fọkàn balẹ̀ mo ní Tinubu support sẹ́ onífọdà tí ń fọ́lọ̀ lẹ́sọ̀ Nàìjíríà èsì tẹ́bá ti rí wọ́n ń ta ìdìbò wọn àti wọ́n ti ta kíní ní 5,000 ọ̀fẹ́ rí ìní ọ̀tọ́ bá ti lè àbọ̀ 5,000 tó wọ 20 ìwọ̀n ọ̀rọ̀ gbọ́dá sí onífọkàn balẹ̀ mo ní ó ṣọ́ fún mi pé Tinubu support so àtúndúpẹ́ lórí ìyẹn pé Tinubu wọ́n kú ìfọ́mọ ènìyàn ṣe. so bàbá wa ní ṣókí láàrin ìṣẹ́jú kan because ṣóògùn ẹ̀ṣẹ̀ lè ní mo fẹ́ kí ṣó ìkó wà intellectual ní wípé èyí tẹ́ bá ń wò mí náà kí bàbá wa ilé kò fẹ́ bèèrè lọ́wọ́ wọn ṣe wípé àwọn tá a jẹ́ Yorùbá mi sọ àwọn ìyá tó kù àwọn governors wa bóyá ká let's learn from Osun State any governor
tó bá ti wọlé sórí àpèrè ẹ jọba wa mute ó dàpọ̀ ọ̀dọ̀ yín ẹ ti ní background noise tó bá ti wọlé sórí àléfà sínétọ̀ ni gọ́vnọ̀ ni kinní kan ni tí ò bá ti ṣe dáadáa olè ni wọ́n máa ń fẹ́ padà wá lẹ́lẹ́ẹ̀kejì tó bá ti wá lẹ́lẹ́ẹ̀kejì tó bá ti há owó ẹ gba owó wọn ẹ fi jẹun tó bá há 2,000 ẹ gbà tó bá há 50,000 ẹ gbà ẹ má dìbò fún wọn mi mọ̀ bóyá àwọn èèyàn gbọ́ mi gọ́vnà Adeleke yìí ẹ wo bí àwọn èèyàn ṣe ń ròyìn ẹ̀ we should all learn from Osun state election anybody tó bá fẹ́ lead wá nílẹ̀ Yorùbá ìdí àṣìwánú Nàìjíríà ni o òun àti gba Yorùbá nation anybody tó bá fẹ́ lead wá tó bá ti pé lórí burúkú lòun ẹ jẹ́ ká sọ fún pé tó bá sínwín a máa fún lágbo mu kó díjà ẹ gba owó wọn tó máa gbówó wá ẹ gbà tó máa gbèrè sí wá ẹ gbà ẹ má fi pé APC ni mí mo gbọ́dọ̀ dìbò fún APC PDP ni mí mo gbọ́dọ̀ no I love Olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ṣá he is APC mo dẹ̀ rí wọn tó yẹ pé wọ́n dúró síbi à ń bọ̀ ṣùgbọ́n wà tí mo ti rí àwọn red flags kan náà lọ à ń bọ̀ àwọn red flags bẹ́ẹ̀ ni pé àwọn kan lọ́dọ̀ òtún sórí à ń bọ̀ mo ní no mo rí à ń bọ̀ tó ti ṣèkì gómìn ìwò mo ní àwọn red flag ṣàríà lélẹ́yìí o and àtúwọ́n agbọ̀ngàn tí àwọn tó ti pa Adémọ́lá Adélékè ṣe so we should all learn nílẹ̀ Yorùbá we should all ẹ̀yin ọmọ Yorùbá ṣé a máa ṣe nǹkan tí wọ́n ṣe ní Ọ̀ṣun àbá àní ṣe let me see your opinion in the comment section àbáwá láàrin ìṣẹ́jú kan ẹ ọ̀ mute so láàrin 1 minute kí ni conclusion yín ṣé ọ̀rọ̀ tí mo sọ tó bá mú yes let me see your one in the comment section ọ̀rọ̀ tí mo sọ because àwọn sọ pé Yorùbá wuyì tó bá ti ń sọ̀rọ̀ báyìí àwọn yẹn ọmọ carry the way àwọn òtí ẹ̀mí lè ṣe nǹkan mọ́ tó bá pẹ́ mú yes ẹ bá wa kọ 1 tó bá wá mú no ẹ bá wa kọ 2 that's àwọn olóṣèlú wa Tinubu sọ wípé gbogbo àwọn governors wa owó tí wọ́n ń gbà láyé Buhari ×3 ni wọ́n ń gbà láyé tòun and they refuse to do anything in Yorùbá land ẹ fi bò tí wọ́n dànù ẹ fọ́ orí wọn mọ́ Kaaba bá wa 1 minute sir. Bó ṣe rí gan jẹ́ ẹ̀yẹ sọ yẹn bó ṣe rí gan jẹ́ ẹ̀yẹ sọ yẹn ayé ìgbàgbé aláwọ̀ ayé bèbí ti ṣẹ́jú kò sí nǹkan tó lè máa fi kankan ra mọ́ so ẹni tó bá ti ṣe dáadáa àwọn ọmọ náà máa ṣe dáadáa sí ẹni tí ò bá ti ṣe dáadáa ó máa gbọ́n ṣọ̀run ẹ ṣeun. ẹ ṣeun bàbá wa so ẹ̀yin tí gómìnà yín tó bá ti fẹ́ dìbò lọ́dọ̀ yín tí gómìnà yín bá ti ṣe dáadáa ẹ bá wa máa lọ sọ àwọn kan tó ṣe gómìnà wa ló ṣe léyìí o gómìnà wa ló ṣe tọ̀hún o ẹni mo bá wa sọ nǹkan tí gómìnà yín bá ṣe àwọn máa gbé síta àwọn mi ìgbà wọn àṣìṣe lọ́wọ́ Adélékè o èpè tẹ́rọ àríkẹ́ ṣe mo ti ṣe èpè fún ẹ̀rọ àríkẹ́ padà a dẹ̀ campaign fún ẹ lọ náwó yẹn kò sí tó máa ṣẹlẹ̀ ẹ bá wa gbọ́n sókè sà. ẹ̀ka lẹ́nu àwọn màmá mi ìgbà òyìn pẹ̀tọ̀ àjọ ń ṣètò ní sà. pété dáadáa kan àbọ̀ ọlọ́run yóò máa bá ọgbọ̀n lágbè ọ ọgbà ọlọ́run tẹ́ńtẹ́ dára wa. adúpẹ́ fọlọ́run bá ọlọ́run Elédùmarè. ṣe rí aláàkọ́ ọ̀rọ̀ mi ni wípé àwa ìran Yorùbá ká jẹ́ kí ti bàbá wa Adémọ́lá Adélékè yes ká jẹ́ kí gbogbo àwa ìran Yorùbá tá a jẹ́ ojúlówó ni o ká fi ṣe àríkọ́gbọ́n torí ẹ̀kọ́ gidi wà ń bẹ̀. ẹ pa bá ẹ̀kọ́ gidigidi ó wà ń bẹ̀. ṣé rí ẹni tó bá ṣe dáadáa àwọn tí wọ́n bá rí tí ń ṣe dáadáa àwọn ni wọ́n ròyìn rẹ̀ àwọn ni wọ́n máa ròyìn ẹ̀. ìwọ tó ti ṣe dáadáa irú àwọn nǹkan báyìí náà ni wọ́n ti fi ní náà ni ó ti hàn wípé wọn ò ṣe dáadáa. ṣé ẹ mọ̀ wípé tó bá ṣe wípé bí ọ̀rọ̀ òṣèlú ṣe ń lọ ní ìlú Nàìjíríà yẹn rèé tàbí kó ṣe pé bí ṣe ń lọ ní gbogbo ilẹ̀ Yorùbá rèé ó dá mi lójú wípé ilẹ̀ Yorùbá ọba ti ní ìlọsíwájú gidigidi.
tó dá mi lójú gidi. Tó bá ṣe ní wípé látìgbà tí wọ́n ti so wá pọ̀ tí wọ́n ń pè wá níwà Nàìjíríà kó wá ṣe wípé gbogbo àwọn tí wọ́n ń jadarí bọ̀ látẹ̀yìn wá tí wọ́n wá yóò tó jáde. tẹ́bà ti lè mute ẹjọ́ para yín Mr. Sumonu tẹ́bà ti lè mute ẹjọ́ para yín sà à ń gbọ́ yín. Gbogbo àwọn tí wọ́n ti ń ṣe adarí tí wọ́n ti ń darí Nàìjíríà yẹn bọ̀ kírú àwa yóò tó dáyé kó wá ṣe wípé bọ́ọ̀ náà ti ń gbìyànjú díẹ̀díẹ̀ ní stéètì kọ̀ọ̀kan bí bàbá wa Adémọ́lá Adélékè ti ṣe ẹ̀ẹ̀kan péré náà nìyẹn o tọrọ da ká sọ òdodo ká sọ òótọ́ ẹ̀ẹ̀kan ọdún 4 péré náà nìyẹn o kó wá ṣe pé bẹ́ẹ̀ ni àwọn tàtẹ̀yìn wá kírú àwa yóò tó dáyé làwọn náà tí wà ń gbìyànjú bọ̀. Ọba sọ wípé ọ máa ṣe lọ títí ayérayé tó fi kú gan kò sí ẹni tí ọbọ ọdún bọ́ ọba ti ń jáde tọdún